Africa Content TV. Àkànbí, wọ́n wá tọ́jú mi. Mo fẹ́ máa wádìí sí aṣíwájú. Wọ́n sẹ́ni tó bá ṣe ọwọ́ wọnú. Ẹ mọ níjú wọn. Torí olórí ń tẹ́ ẹ jẹ́. Torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe dáadáa. Ó ní tọ̀hún ṣe èyí bò ó. Ó ṣe èyí ó bá àbí bó ṣe aṣíwájú. Nílẹ̀ Aláùsá. Àkànbí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. Sunday Igboho ajíwáàsì ẹ̀jẹ̀ kó darí wálé àwọn ọmọ Yorùbá wa ní ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ káàbí kẹ̀kẹ́ sí ní ọmọ ẹ lónìí tẹ́ni Àkànbí aṣíwájú ẹ pé wọ́n wọlé kẹ́ ẹ bá wọn wí bẹ́ẹ̀ bá ti sẹ́tù sórí ọ́fíìsì àrẹ̀bá gbí Sunday Igboho ẹ̀jẹ̀ kó padà sí Nàìjíríà ẹ̀jẹ̀ kó darí wálé. Àwọn tí ìlú Ìgbò ẹ pa wọn lórí wọn ẹ pè wọn kọ́ jókòó Àkànbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ èyí tó spíkì fún wọn náà kọ́ bóun náà sọ̀rọ̀ fún ẹ̀jẹ̀ kó darí wọlé èyí tó gbọ́dọ̀ nínú ọmọ Aláùsá ẹ bá wọn sọ̀rọ̀ Àkànbí ìtì mo mọ̀ pé ẹ̀ lè ṣe ní ẹ bẹ̀ máa ṣe Àkànbí kó tuntun ní Nàìjíríà ká lè léwájú. Owó àgbàlagbà gbogbo ẹsẹ̀ tẹ̀lé ẹ̀ bá gbé kò ní bú yín lọ́wọ́ kò ní dẹ̀fù lórí yín Ọlọ́run wá bá ẹ̀ ṣe. Àkànbí wàá pàṣẹ járí Ọlọ́run wá bá ẹ̀ ṣe. Wàá pàṣẹ járí Ọlọ́run wá bá ẹ̀ ṣe. Gbogbo àwọn tó bá ṣe ẹ̀fọ́ àwọn mọ́ra tó lè dùn ní Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀sájọ́ onítọ́dún kan ẹ ti máa wálé ní kọ̀ọ̀kan kẹ́ tó padà púpọ̀. Àlíkò ló sọ̀rọ̀ kan ìjọba ń ṣí petroleum refinery onítorí pápọ̀ níjì abẹ́ orí ọ̀gbìn ìlú Nàìjíríà ìṣí máa dùn lọ́bọ̀ bá nìkan ó bẹ̀rẹ̀ mẹ́ta ó máa ń lò lọ́nà